Ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn, ṣé ìbéèrè ò fàjà? Èèyàn tó sọ pé Yorùbá Nollywood ló ń ba orí social media jẹ́, ṣẹ́ni náà parọ́ ni? Hmm? Ṣé ẹni náà wá parọ́ ń sìn? Ṣé Naija ṣì máa dùn kọ́ ló sọ bẹ́ẹ̀ ni? Wípé àwọn Yorùbá Nollywood ló ń borí social media jẹ́. Actors and actresses. Tọ́n ò bá bọ́mọ sùn, wọ́n máa wá tọrọ owó. Wọ́n máa ṣépè fọ́mọ. Wọ́n máa join political party káàkiri. Ṣẹ́ni yẹn parọ́ ni? If you look at this situation of Baba Ijesa, I don't know how many times I have to spell this out for people to actually understand. I be like, if we are going back and forth, it's like, bọ̀dá kan jáde nsìn, mi ò mọ̀ yín, mo máa ń rí yín ni mi ti ẹ̀ fẹ́ mọ orúkọ yín nínú ayé tó máa ń ṣe comedy tí ò funny. Actor náà ni ní Yorùbá. I don't want to know you. You are not my fan. Ló bá sọ pé yẹn, eléyìí tó dùn mí jù ní gbogbo fídíò tó ṣe ni pé Ìyábọ̀ bínú tán. Wípé torí pé Ìyábọ̀ bínú náà ṣe drag Bíọ́lá. Lórí ọ̀rọ̀ Baba Ijesa. Ejò ṣá máa sọ pé àwọn people wọ̀nyí ò lọ́pọlọ ni. This is why I keep telling you people, ẹ má fún wọn lówó mọ́. Tó bá ti wá páyé wọn ti bàjẹ́ o, àwọn òróró ọ̀kan pa, ẹ má fún wọn ní ṣíṣí. Kọ́bọ̀ tó yọ, ẹ má fún wọn. Ó ní Ìyábọ̀ bínú tán. Ó ní torí ẹ̀ làwọn fans Ìyábọ̀ tán fi lọ drag Bíọ́lá tó fi gbé fídíò Baba Ijesa. Ṣé àwọn people wọ̀nyí, are you sure these people are the people we call, are the people we call celebrity? Or àwa la kàn gbé celebrity fún wọn? Are you sure these people are the people we call celebrity? Or àwa la kàn gbé celebrity fún wọn? Because wọ́n ní èèyàn bá ọmọ kékeré sùn, kò sọ̀rọ̀ wọ́n báyàn sùn. Kò sọ̀rọ̀ pé inú group wọn nínú Nollywood wọ́n dìfá ọmọ. Kò sọ anything pààyàn. Kò sọ̀rọ̀ pé okay o, ìwọ tó dìfá ọmọ, why don't you apologize? Kò sọ̀rọ̀ ń pààyàn. The comment tí àǹtí Ìyábọ̀ kàn ṣe wípé number one, do not use my children as a kini for your clout. Tẹ bá fẹ́ chase clout yẹn, chase clout. Tí ìwà àti Bíọ́lá tẹ bá lọ mú ọmọ kan tẹ́ ẹ bá sùn lórí show, ẹ bá sùn, ẹ̀yin lẹ́jọ́ mọ̀, kẹjọ ṣẹ̀wọ̀n papọ̀. Do not mention my children for your cheap clout. Ẹni torí pé Ìyábọ̀ bínú tán, wípé tán bá máa sọ tilẹ̀ tọ́lọ́run, Ìjẹ̀ṣà ò dárúkọ, kò bú Ìyábọ̀. Abúrí orí yín fẹ́ burú ni sà, àbí whatever the fuck your name is, orí ẹ̀ fẹ́ burú ni. Ṣé Ìyábọ̀ jáde pé Ìjẹ̀ṣà bú òun ni? Ṣé tí ń dún ẹ̀ ní, ṣé ò mọ nǹkan tí Ìjẹ̀ṣà sọ ni? Ṣé ò ka content nǹkan tí Ìyábọ̀ sọ ni? Ó ní má dárúkọ àwọn ọmọ mi. You have no right to even mention children's name. Ìwọ tó ṣe lọ bọ́ ọmọ kékeré kan sùn. Tó ń tẹ ọmọ lára, tó pònú Yọ̀mí. Ṣẹ́tìrí àwọn Nollywood ni o. Tó bá rí lè tó máa jà fóòkù ọmọ ọlọ́mọ, wà rí lè tó máa bọ́ ọmọ kékeré sùn, wà rí lè tó máa da dìgbòlugi lórí social media. Is Nollywood Yorùbá, ó ti kán mọ́ yín. Ẹ má dáwó fún anybody àti Kúnlé Àfọ́dà. Ẹ má dáwó fún anybody. Tó bá ti wá páyé wọn ti bàjẹ́, jẹ́ káyé wọn bàjẹ́. Bẹ́ẹ̀ ni. Ó jáde ń sìn, òun sòṣì ọ̀rọ̀. Ọmọ kékeré náà dìfá yẹn. Ó rí nǹkan kan sọ, òun kígbe Ìyábọ̀ Òjó. Kí ni Ìyábọ̀ Òjó ṣe ń bí báyìí náà? Torí kò yé mi. Oní Ìyábọ̀ Òjó bínú tán. Àwọn fans ẹ̀ wá lọ ń drag Bíọ́lá. Tó bá jẹ́ pé Bíọ́lá finú ṣoyún lóòótọ́ ni, bẹ́ẹ̀ ni, kì í ṣe dragging, ṣe bí nǹkan tí ò ṣe ni. Ṣé inú ẹ̀ máa dùn tó bá mú ọmọ tiẹ̀ kán máa tẹ̀ lọ́yàn, kán máa láka ẹ̀, kán máa ṣe gbogbo ẹ̀? Will she be even comfortable to bring her own somebody that molested her own daughter? Tó bá jẹ́ pé Ọlọ́run gbàdúrà ẹ̀ at any point. Will you be comfortable to bring a child molester tórúkọ ẹ̀ tún wà nù kíní and say you want to interview him and be sympathizing and be doing Ìjẹ̀ṣà was not remorseful nípa nǹkan tó ṣe.
Gbogbo ayé ló crucify Bíọ́lá pé èèyàn tó gbé wá ó ń galavant bíi pé kò sí nǹkan kan. Òun dìfà ọmọ yẹn, òun dìfà ọmọ yẹn náà ni. It was gallivanting like kò sí nǹkan kan. Ṣé kàn fẹ́ máa mú Nàìjíríà ń ṣeré ni? Ìgbà tán tí àǹtí Ìyábọ̀ sọ pé wọ́n máa ń talé wọn, ẹ rí bó ṣe drag àǹtí Ìyábọ̀ ṣe jáde kẹ́ ẹ ṣe ṣóhun gbogbo ìgbà tó ń drag Queen Mother. Ó nítorí pé ó bínú tán làwọn fans ẹ fi lọ drag Bíọ́lá torí ẹ̀ náà ṣe gbé fídíò yẹn wálẹ̀. Àǹtí Ìyábọ̀ ò bínú. Kí ló kàn àǹtí Ìyábọ̀? Ṣóhun ló sọ fún anybody kan lọ drag Bíọ́lá? Nigerians have sense. Bó òpònú lẹ́yìn tẹ́ pera yín celebrity torí ẹ má rò pa àní sense. Àtẹ̀yàn tó interview àtẹ̀yàn tó interview èèyàn òpònú ni gbogbo yín. What Biola is supposed to do, the question she's supposed to ask, ó fi emotion, ó fi jẹ́ kí a whole pedophile kó wá sórí platform ẹ̀. Kó dẹ̀ pretend bí pé òun ni victim. Biola, when are you going to interview that girl? Ó gbé odidi èèyàn tó ti wà guilty ilé ẹjọ́, tó ti ṣẹ̀wọ̀n, torúkọ ẹ̀ ti wà nínú sex offender. Ó gbé wá, ó dẹ̀ ń whitewash ẹ̀ when there's actually a victim. How do you sleep at night? One or two apologize. So apology is supposed to cover everything. This man did this thing. He went to jail. He came back gallivanting all around. And you think your apology is going to fix everything? Nǹkan táwọn èèyàn tẹ̀ sọ concerning ti Ìyábọ̀ ní pé this interview, why don't you wait until when after Ìyábọ̀ has released her movie? Torí mo sọ pé ẹni tó gbé polájà ò kì í ṣolè, ìwọ tó gbà lọ́wọ́ ẹ̀ ó lè ní ẹ́. Ó ti ní Ìyábọ̀ sínú náà ni. Because bí gbogbo ayé ṣe ń pariwo, tábà sọ pé ìwọ tó wà nínú Nollywood ò mọ̀ pé Ìyábọ̀ fẹ́ release the film. Is it now that Ìjẹ̀ṣà doesn't even need to mention kò sí àjọṣepọ̀ kan láàrin I babysit for Ìyábọ̀'s children? Kò sí àjọṣepọ̀ kankan bẹ́ẹ̀. Ṣé babysitting tó ṣe fáwọn ọmọ Ìyábọ̀ òun ló gbé ẹ dẹ́wọ̀n ni? Kò ní nǹkan kan ṣe pẹ̀lú reason tó fi ṣẹ̀wọ̀n. So why do you bring Ìyábọ̀'s name out? And why can't Biola edit that part away? Because she's looking for cheap engagement. She wants to trend. Wọ́n ní tẹ́ bá ti ṣe movie tí ò bá ti gbìyìn, ẹ máa lọ ra chair méjì, tẹ́ bá bẹ̀rẹ̀ podcast sọnù. Ìjẹ̀ṣà jókòó síbẹ̀ yẹn comfortably. Ó sọ̀rọ̀ ẹ̀ di victim lẹ́yìn ìgbà tó wà assault ọmọ kékeré. Ó tún sọ̀rọ̀ Adédoyin tó pa odidi Timothy lórí platform Bíọ́lá. A whole murderer ní Ìjẹ̀ṣà ń sọ̀rọ̀ ẹ̀ bí pé kò ṣe nǹkan kan. Ó dẹ̀ ń ṣe Ó sọ̀rọ̀ Adédoyin wípé Adédoyin fọmọ ẹ̀ gbogbo ọmọ ẹ̀ ṣépè. Adédoyin tó pa odidi Timothy. Bíọ́lá, you are wicked. Sórí gbogbo nǹkan tí Lizzy ń ṣe fún ẹ. Àwọn èèyàn kan sọ pé ṣe ti bully Bíọ́lá ń sìn, ṣe ti rí pé Lizzy ó ti wá fún. Kí ló kàn wá pé Ìyábọ̀ tí Lizzy ń drag lójoojúmọ́? Ṣókè ni kí Bíọ́lá lawọ́ ẹ̀ kó fomi lò náà. So who is Bíọ́lá tí ò lè jẹ bully? Ìyábọ̀ ò jẹ bully ni. Bẹ́ẹ̀ ni, kí Bíọ́lá ṣe kí ni kó lawọ́ ẹ̀ kó fomi lò. Ẹni torí Ìyábọ̀ náà ṣe ń bully Bíọ́lá. No. Nigeria ló sọ fún Bíọ́lá kó gbé, we don't want a platform whereby you be giving opportunity to pedophiles to come and whitewash themselves. Sórí ẹ̀ burú ni. The pedophile now came. Ẹgbẹ́ àwọn làwọn rí he now. Ìjẹ̀ṣà is now talking about a murderer, that the person is innocent. Whitewashing a murderer on your platform, Bíọ́lá. Wọ́n sọ pé you did not know, ó lè mọ̀. Báwo ló ṣe fẹ́ mọ̀? Tẹ́ máa ṣe mímú àbòsí ti ba ayé yín jẹ́. Ó dẹ̀ tún mọ̀ pé Ìyábọ̀ máa release film. Gbogbo ẹ̀ ló mọ̀. Torí pé àṣírí ẹ̀ tú. Sórí àṣírí ẹ̀ tú sáyárí lọ́wọ́. Òròjú tó fi ń wò ẹ̀. Oníkálukú ń dúró báyìí kó tún ṣe mistake. Torí gbogbo nǹkan ló kì í mọ̀. Oní is your colleague in the industry. Ọmọ tí colleague ẹ bá sùn yẹn kan, ọmọ tó molest yẹn kan, kì í ṣèyàn ló bí. Wọ́n ní ṣé ká wá sọ pé akẹ́yìn jẹ, kò mọ̀ pé ìdí ń ro adìyẹ ni. Tí gbogbo èèyàn bá ń fún criminal ní platform, ṣé Ìjẹ̀ṣà ló wọ́kọ́ bọ́mọ sùn ni? Platform mélòó ni gbogbo wọn lọ? Àwọn tó molest ọmọ. Platform wo ni gbogbo wọn lọ nígbà tó ń ṣẹ̀wọ̀n wọn tán? Ó ní torí ó jẹ́ colleague ẹ̀, kò ní dá fún ẹ̀, kò ní dá fún colleague ẹ̀. Bẹ́ẹ̀ ni. Àwọn tó wà nù kíní, ìwọ orí ẹ̀ ò pé. Àwọn tó jẹ́ ọ̀gá ẹ̀ gan, tó jẹ́ ọ̀gá Ìjẹ̀ṣà gan, àwọn tamper ṣé wọ́n fún ní kíní ẹ̀ padà ní license ẹ̀?
ṣebí indefinitely ni wọ́n suspend. Ṣé wọ́n fún ní license ẹ̀? So kí ló wá ń sọ tó ń dùn mọ́ ẹ lẹ́nu? Tí bọ̀dá yẹn wá sọ pé Ìjẹ̀ṣà bínú tán, Ìyábọ̀ bínú tán, àwọn fans ẹ̀ wọ́n lọ drag Bíọ́lá. Of course. Bẹ́ẹ̀ ni, kò tó torí ni. Ẹ mọ́ ọmọ yín síta ẹ jẹ́ kó dìfà ẹ̀. Kẹ wá mọ how painful that is. Kò tó torí ni. Ìyábọ̀ ò bínú, Ìyábọ̀ ò dẹ̀ run anybody. It was unified Nigerians. Nǹkan tó ń pè ní unified ni. A lot of people like Nigerians. A lot of Nigerians like celebrities. So sometimes if they do something, they wave it off. Doesn't mean that Nigerians are stupid. He just has sat there and making us feel like he has not done anything wrong. Is he a fool? We are ready to give him a second chance if we are sure he has repented. But he's telling us, which we all saw with that video, it was Nigerians that come for Biola. It's not Iyabo. So get that into your dumb skull. Torí most of you in that Nollywood, you are dumb. A dumb girl. It was Nigerians that come for Biola, not Iyabo. And ẹ̀yin tẹ̀dẹ̀ sọ pé torí ti àwa la jẹ́ kí Biola bring down video yẹn, wọ́n ti wá subject ẹ̀ fún bully lọ́wọ́ Lizzy. It has nothing to do with anybody. Kò sí anybody tí Lizzy ò kì í drag. Gbogbo ìgbà tí Lizzy ń ṣépè fọmọ Ìyábọ̀, ṣé ẹ kú ni àbẹ́ wà láyé? Did you use the same energy? So ìgbà tó wá dé orí favourite yín sí báyìí, wá ń wéyàn tó máa push, orí yín burú papọ̀. Lizzy has been dragging everybody. Kì í ṣe Ìyábọ̀ nìkan ló drag. Tóyìn Àyìnmá kò ti drag ẹ̀. Rónkẹ́ Òṣòdì ó ti drag ẹ̀. Mercy Aigbe ó ti drag ẹ̀. Kò sí anybody tí ó kì í drag. So ó ti kàn yín ní ẹ̀kẹ́ láwọ́ kẹ́ fomi lò. Bẹ́ẹ̀ ni. Orí yín burú. Ẹ̀yin wèrè aṣòṣì mọ́ ẹ̀. Ìyẹn jáde, ó ní Ìyábọ̀ bínú tán. Kí ló sọ? Update ẹ̀yọ̀ kan ló gbé jáde. Má dárúkọ àwọn ọmọ mi mọ́. Pẹ̀lú ẹ̀wọ̀n tó ṣe yìí, ó ti feel remorseful for that little girl. If he has not mentioned Iyabo's name, Iyabo will not have said anything. Òun náà tó lọ trigger tó dárúkọ ẹ̀ ńkọ́. Òun náà mọ̀ pé òun fẹ́ get reaction ló ṣe dárúkọ ẹ̀. Wo Ìjẹ̀ṣà, ó ti bọ́. Bẹ́ẹ̀ ni. Ṣé o mọ̀ pé tá bá ti sọ pé gbogbo ayé ò bínú sí ẹ tẹ́lẹ̀, bí i 50% obìnrin ló bínú sí ẹ tẹ́lẹ̀, 50% obìnrin ló wá ní ò bínú sí ẹ torí pé wọ́n rò pé ìwọ ni victim. But nísìnyí tó ti categorically tó ti fi dá wa lójú pé èèyàn tó pààyàn kan release ẹ̀, ìwọ tó ń tẹ ọmọ lára nínú ilé ìyá ẹ̀ kan release wọ òun ṣe bí o kì í ṣe kíní victim yẹn. Ibẹ̀ yẹn gan ló ṣe tí wàá gba ìpè kún ìpè tó ti wà lẹ́fọ̀ọ́ ẹ̀. Èèyàn kéèyàn tó bá dẹ̀ ràn ẹ́ lọ́wọ́, ẹni yẹn náà Ọlọ́run máa jogún ogun fún tí ò ní lè wòsàn. Ogun tí ò ní lè wò tán lọ́lọ́run máa jogún fún. Ṣé tó bá jẹ́ yẹn lè gbàrú ẹ̀? How can we protect our children? They are not safe. Nínú ilé èèyàn kan tó wá máa molest ọmọ mọ́bẹ̀. Nínú ilé téèyàn ń gbé. Irú àyàkáyàwó ló lè kó Ìjẹ̀ṣà kó máa mú ọmọ kó máa rọ mọ́lẹ̀ nínú ilé ìyá ẹ̀ lábẹ́ ìyẹ́ tó dẹ̀ mọ̀ pé ìyẹ́ ẹ̀ kàn jáde ìyẹ́ ẹ̀ ń padà bọ̀. Ṣọmọ yẹn tọwọ́ bọ inú ewédú ni tó ń pọ́n kàìlà tó ń tẹ ìdí ọmọ kékeré. Anybody yín ni Ọlọ́run máa fi ìkorò sínú ayé yín ni gbogbo ẹ̀yin tẹ́ǹgbà gbogbo ẹ̀yin pedophile kìíní tẹ́ máa jẹ́ agbọ̀rọ̀ sọ agbọ̀rọ̀ dùn ẹ̀yin táyé yín ti bàjẹ́. Táyé yín bá máa bàjẹ́ ní future síbẹ̀ àwọn máa kó yín wá pé káwọn máa dáwó fún yín kò ní yẹ yín. Ẹ̀yin lẹ́ ń bá orí social media jẹ́ lẹ́yìn Nollywood. Nǹkan burúkú lẹ máa ń ṣe tétí ò gbọdọ̀ gbọ́. Tí kan nínú yín ò bá jalè, wọ́n á bọ́ ọmọ sùn. Kò dẹ̀ sí nǹkan kan náà. Gbogbo ọkọ ọlọ́kọ lẹ máa cross fork. Ṣé ẹ̀yin nìkan lẹ wà ń bẹ́? Ẹ̀yin ibi ń sí báyìí gbogbo yín lẹ tún tò sẹ́yìn ìkà ẹ̀yin ibi èèyàn ibi tó ń bọ́ ọmọ kékeré sùn. Ẹ tún gbé lẹ́yìn ìwò ọ̀dẹ̀ yẹn dẹ̀rà jáde Ìyábọ̀ ó bínú tán ni àwọn fans ẹ̀ ló lọ drag Biola. So who is Biola tán lè drag? Then for every action there is a reaction. Ó mọ nǹkan tó ń sign up fún náà. He's just like colleague ẹlẹ́kùn egbére ẹlẹ́kùn òfò. Colleague yẹn kí ló kàn wá pẹ̀lú colleague yẹn? Tó bá jẹ́ colleague yẹn ńkọ́ ọmọ yẹn ńkọ́? Do you know if the girl can even go to school and not being recognized? Ọmọ yẹn máa wà paranoid for the rest of her life ni. Ó máa ṣe kí ni ó máa wà paranoid. Ọmọ yẹn ńkọ́? Did you give her a platform to speak? How can you be giving a convicted felon a platform to speak when the actual victim is there? Biola ó dẹ̀ kàwé. Onítorí pé òun wọ́wọ́ monetization.
monetization yẹn ló máa pa ẹ́ ńjọ́ kan. Ọjọ́ tó bá máa pa ẹ́ náà, wọ́n máa gbé èèyàn tó pa ẹ́, wọ́n máa wá ṣe interview fún. Àwa náà máa ṣe òótọ́ dẹ̀ ni, òun ló máa ń gbé gbogbo àwọn criminal wá. Wọ́n ti pa á ń sìn báyìí, ẹ jẹ́ a gbé criminal yẹn náà wá ká wá fi ṣe interview. Tá bá sọ pé society ò dáa, èwo tún ni kán wá máa ṣe irú nǹkan burúkú sọ́mọdé. Ẹ dẹ̀ sọ pé ká máa hábọ̀ ẹ̀, ọ̀dẹ̀ yẹn wọ́n sọ pé Ìyábọ̀ bínú tán. Ìyábọ̀ kọ́ ló bínú. It's Nigerians that just saw the bullshit that Ìjẹ̀ṣà is doing. Àwọn Nigerian lórí bullshit tí Ìjẹ̀ṣà ń ṣe pé sórí bọ̀bọ́ ìdàrú ni, ṣọ́mọdé ló pè wá ni. How can you sit down comfortably and lie to our face? Wọ́n ní wọn ò jẹ́ kó sọ̀rọ̀. Kí ló wà lẹ́nu ẹ̀ tó fẹ́ sọ? Kó dúró sórí platform ẹ̀ kó sọ̀rọ̀ náà. Ṣé àní gbọ́ ni? Àwọn tó ń tiẹ̀ ló ṣe máa tiẹ̀ pa. You see now, àwọn Yomi tiẹ̀, àwọn Lizozo tiẹ̀. At the end of the day, kí ló ṣẹlẹ̀? O rí bí Nàìjíríà ṣe gbaná jẹ. Whatever happened between Biola and Lizzy, ẹ jẹ́ kán lọ settle ẹ̀. Ẹ̀yin tẹ́ ń bínú pé Lizzy ń drag Biola. Kò séèyàn tí Lizzy ò kí ń drag. Bí ẹ ṣe dórí social media ni. 5 years ló ti ń drag Ìyábọ̀ Òjó. Ẹ wà láyé ẹ̀ kú o. Ọ̀ ẹ̀ ní sọ̀rọ̀. Ó ń drag Biola. So ẹ bá mọ̀ pé fẹ́ gbèjà Biola, ẹ lọ gbèjà ẹ̀ náà. Bẹ́ẹ̀ ni, kò ní fans ẹ̀ dẹ̀ ni, kò ní fan base ẹ̀ ni, ẹ lọ gbèjà ẹ̀ lọ́wọ́ Lizzy. 2 gé 4 ni. Ta ni Lizzy ò ṣàì ń bully? So ẹ drop orúkọ Ìyábọ̀ from your mouth. Ẹ̀yin ìka ẹ̀. Ìka ò jẹ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀. Ẹ drop orúkọ Ìyábọ̀ from your mouth. Ẹ̀yin èèyàn mi, ẹ má gbàgbé Return of Arinze April 3rd. Ẹ bá wa wò ó torí olórí burúkú làwọn pípọ̀ yìí. Wọ́n fẹ́ sabotage ẹni àdẹ̀ ní gbà fún wọn. Bẹ́ẹ̀ ni, owó tí ìràn yín ò parí látọjọ́ tí ti wà lórí YouTube, lórí ní Nollywood yẹn. Owó ẹ̀ ni Ìyábọ̀ máa pa within a day pẹ̀lú ògo Ọlọ́run. Kó ìmọ̀dà fọkàn ẹ balẹ̀, kò sí nǹkan kan, nothing do you. Bẹ́ẹ̀ ni, nothing do you. Kò sí nǹkan tó máa ṣe ẹ́. Fíìmù ẹ máa ta. Bẹ́ẹ̀ ni, ojú dẹ̀ máa ti gbogbo wọn. Torí pé Ọlọ́run jà fún ẹni. God dey for you any day, anytime. Remember, Return of Arinze coming to cinema. God bless you. Have a wonderful day. Bye.